Welcome to National Gist TV. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin ènìyàn mi, ẹ kú ilé o. Ṣé àlàáfíà ni mo bá yín? A tún fẹ́ tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ikú Mohbad, èyí tó jẹ́ pé a máa ń mú update wá fún yín lójoojúmọ́. Update tèní òun ni a fẹ́ sọ̀rọ̀ lé lórí. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ní wákàtí ọ̀wọ̀ yìí. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín o. Ṣé dáadáa ni mo bá yín? Ẹ káàbọ̀ sórí channel National Gist TV. Ẹ̀yin tẹ́ bá ti subscribe, ẹ lọ subscribe o. Elédùmarè Ọlọ́run á wà pẹ̀lú gbogbo yín. Ọ̀rọ̀ tá a fẹ́ sọ lénìí náà ni update lórí ọ̀rọ̀ ikú Mohbad, ṣùgbọ́n bí mo ṣe ń sọ, a sọ wípé èèyàn kan a ní àṣẹ láti fi ẹ̀sùn kan èèyàn kankan, ṣùgbọ́n tá a bá rí any evidence bóyá èèyàn kan gbé jáde, àwa máa tan ìmọ́lẹ̀ sí i láti jẹ́ kẹ́ ẹ mọ̀. Ọlọ́run dẹ̀ ń fún àwọn ọlọ́pàá wa, ó ń fún wọn níṣẹ́ ìṣe ní agbára Ọlọ́run. Ọlọ́run á dẹ̀ jẹ́ kán ṣe iṣẹ́ tó dáa. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo àwọn update tèní. Gbogbo nǹkan tá a bá dẹ̀ sọ, èmi rò pé àwọn ọlọ́pàá gan ó tún lè ràn wọ́n lọ́wọ́ láti bẹ̀rẹ̀ sí tan ìmọ́lẹ̀ sí investigation wọn, ẹ̀yin aráalé. Ẹ rántí ìgbà tí Naira Marley sọ̀rọ̀, gbogbo ọ̀rọ̀ tó sọ náà la sọ fún yín, èyí tó jẹ́ pé ó sọ wípé òun ò ní ọwọ́ nínú ikú Mohbad. Ó ní nǹkan tó ṣẹlẹ̀, ó ní òun ti kúrò ní Nàìjíríà láti ending of August. Ó ní òun ò dẹ̀ mọ nǹkan kan nípa ikú Mohbad. Ó ní ṣùgbọ́n ó sọ àwọn nǹkan kan, ó sọ jáde ní orí afẹ́fẹ́ tó play conversation tóun àti Mohbad jọ ní. Ṣùgbọ́n àwọn ènìyàn tó gbọ́ ohùn yẹn, wọ́n ní kì í ṣe ohùn Mohbad. A ti sọ yẹn. Tẹ́ bá ń follow gbogbo update tá à ń sọ, ẹ máa rí i pé a play gbogbo kinní yẹn fún yín. Ẹlẹ́ẹ̀kejì, nígbà tí Sam Larry tó dé táwọn ọlọ́pàá lọ arrest ẹ̀, a gbé jáde fún yín. Gbogbo nǹkan tí Sam Larry náà sọ tó ló jẹun lówó. Ó ní Mohbad jẹun ní 2 million nítorí pé ó yẹ kó wá play níbi ayẹyẹ tó máa ń ṣe fún ìyá ẹ̀ lọ́dọọdún, concert. Ó ní Mohbad ò wá. Ó nígbà tí òun dẹ̀ gbọ́ wípé Mohbad wà níbi kan tó ti ń shoot, ó lóun wèé pẹ́ tó lóun ò lówó. Báwo ló ṣe lọ ń shoot fídíò, wá lóun lọ attack ẹ̀ níbẹ̀. Gbogbo yẹn náà láti sọ fún yín. Wọ́n ní nǹkan tó wá ń bí àwọn èèyàn nínú ni pé lẹ́yìn ìgbà tó kọ statement tán ní police station, ó kọ case close. Wọ́n ní ṣé òun ní ọlọ́pàá àbí òun ní adájọ́ tó máa kọ case close. Àwọn èèyàn jáde sí ọ̀rọ̀ yẹn. But lẹ́yìn yẹn, a sọ fún yín pé àwọn ìgbìmọ̀ kan wà tán ti gbé dìde. Gbogbo ẹ̀ ni mo sọ fún yín lánàá pé tán bẹ̀rẹ̀ sí ṣe investigation. Àná ni wọ́n bẹ̀rẹ̀, Friday ni wọ́n bẹ̀rẹ̀, tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe investigation lórí ọ̀rọ̀ ikú Mohbad. Ẹ jẹ́ ká jọ máa gbọ́ update tèní. Bí a ṣe gbọ́, wọ́n ní ìyá Mohbad wọ́n náà sọ̀rọ̀ lórí ìwà tí Naira Marley ń wù nígbà tí ọmọ wọn wà láyé, tí wọ́n bá lọ sí ilé Naira Marley, tí wọ́n bá lọ kí ọmọ wọn. Bí a ṣe gbọ́, wọ́n ní Naira Marley àti Mohbad, wọ́n ní wọ́n jọ ń ṣe business pọ̀, èyí tó jẹ́ pé Mohbad sign 3 years contract láti kọ́ iṣẹ́ ní ọ̀dọ̀ Naira Marley. 3 years dẹ̀ ni wọ́n ló lò níbẹ̀. Ṣùgbọ́n wọ́n ní ìgbà tí ìyá yìí bá lọ kí ọmọ ẹ̀, wọ́n ní condition tó máa ń bá ọmọ ẹ̀, wọ́n ní kò dáa. Nǹkan tá a gbọ́ là ń sọ fún yín o, ẹ̀yin ará ilé. Ẹ jẹ́ ká jọ máa gbọ́. Wọ́n ní gbogbo nǹkan tí ojú ìyá Mohbad rí ní ilé Naira Marley, wọ́n ní àwọn èèyàn ń sọ pé kí ló dé tí ò pariwo síta ní gbogbo ìgbà yẹn wípé Naira Marley abuse ọmọ ẹ̀. Wọ́n ní màmá Naira Marley kígbe síta wípé ojoojúmọ́ ni wọ́n máa ń lu Mohbad o. Ìpè ní ilé Naira Marley, ìpè wọ́n máa ń lu Mohbad lójoojúmọ́. Gbogbo ìgbà tó ṣì wà ní under contract pẹ̀lú Mohbad, pẹ̀lú Naira Marley. Wọ́n wá ní kí ló dé tí ìyá yìí ò sọ̀rọ̀, kí ló dé tí ìyá yìí ń dákẹ́. Ẹ̀yin aráalé, mo máa play voice ìyá Mohbad fún yín kẹ́ ẹ gbọ́ nǹkan tí ìyá Mohbad sọ lórí bí Naira Marley
bó ṣe ń maltreat Mohbad nígbà tí Mohbad wà lọ́dọ̀ ẹ̀. Ẹ jẹ́ ká jọ gbọ́. Àlàyé yẹn ló kọ́. Oúnjẹ tó bá ti gbé fún mi, mi ò kí ń jẹun báyẹn. Mo máa ń gbààwẹ̀ láàárọ̀. Mi ò kí ń jẹun, sáré máa jẹun. Gba oúnjẹ mo fẹ́ lọ jẹ torí pò tí mo bá ọmọ mi gan, wọn ò lè fún mi lóúnjẹ gan kí n jẹ. Torí ibi tó ń sùn sí, tí mo máa sáré wá tó bá ti dé, á ní mi. I trust you. Mo mọ̀ pé ẹ̀ tí ìjọ oúnjẹ, mo ní mi ò jẹ́ agmurize yà lọ flush. Oúnjẹ tó bá ti gbé fún mi, á lọ flush ẹ̀. Ẹran á kó sínú nylon. Wọ́n ìtọ́ bá gbé fún mi, ó máa pa sínú toilet, ó máa fi gò ná ara wọn papọ̀ báyìí. Ó máa ní kí n má jẹ o, pé mo fẹ́ kí n kú o. Mo máa ní ò fẹ́ kí n kú, ìwọ́dẹ gbẹnu lẹ́yìn. Ó dé kúrò. Ó ní 3 years ní sáyà wọn. Àdẹ̀ni kó tún lo 3 years yẹn. Ó dé lò ó dé gbé. Ìyá Mohbad ló ń sọ̀rọ̀ tẹ́ ń gbọ́ ohun wọn yẹn o. Nínà mi. Nínà mi. Ìyá Mohbad ló ń sọ gbogbo ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ yẹn o. Mo dẹ̀ ti play voice yẹn fún yín rí, ẹ̀yin tẹ́ bá ń wo update mi, mo ti play ẹ̀ fún yín. Ọ̀rọ̀ tí ìyá Mohbad sọ yẹn mo ti play ẹ̀ lórí channel mi rí. Nǹkan tí ìyá Mohbad dẹ̀ sọ ni pé táwọn bá ti lọ sílé Naira Marley wọ́n máa ń lu Mohbad, wípé ọmọ àwọn ń bẹ̀rù láti sọ̀rọ̀ jáde kó má bàa pa á ni. Nǹkan tí ìyá Mohbad sọ nìyẹn. Wọ́n ní oúnjẹ tó bá gbé fún un gan, tí Naira Marley bá gbé fáwọn káwọn jẹ, wọ́n ní Mohbad máa ń dànù ni. Wọ́n ní Mohbad ò kí ń jẹ. Ẹ̀yin èèyàn kò ní jẹ́ káwọn jẹ. Ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu ìyá Mohbad yìí. A ti sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ fún yín rí, a ti play ẹ̀ fún yín rí. Tó bá jẹ́ pé ń follow mi, ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist tèmi lọ. Ẹ̀yin èèyàn lé ṣàmọ̀ pé mo sọ fún yín pé àwọn ìjọba ìpínlẹ̀ ìlú Èkó kó àwọn ìgbìmọ̀ kan jọ láti ṣe ìwádìí lórí ikú Mohbad. Report tí wọ́n kọ lánàá, èyí tó jẹ́ ọjọ́ Friday 2023, òun la fẹ́ mú jáde wá fún yín. Ẹ jẹ́ ká jọ gbọ́. Ẹ̀yin èèyàn lé, ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá, ẹ jẹ́ ká fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá o. Ẹ má jẹ́ ká rò pé àwọn ọlọ́pàá wọn ò ní ṣe investigation wọn bó ti tọ́ àti bó ṣe yẹ. Lóòótọ́ gbogbo èèyàn ló ń sọ pé àwọn ọlọ́pàá ìlú Nàìjíríà wọn ń sọ òtítọ́, tó bá ti rí owó wọn ò ní sọ òdodo. Ṣùgbọ́n èmi fi dá yín lójú wípé àwọn tí wọ́n gbé dìde, àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé dìde yìí, wọn ń ṣe tó ń gba bribe. Orí òótọ́ náà dúró lé lórí. Ẹni tó ṣiṣẹ́ bíi ọwọ́ ẹ̀ báyìí wọ́n máa mú báyìí sókè kedere ni. So ẹ farabalẹ̀, ẹ jẹ́ ká jọ gbọ́ rìpọ́ọ̀tì yìí. Ìgbìmọ̀ olùwádìí kòrónà wọ́n jókòó lórí ikú Mohbad láti ṣe ìwádìí. Ẹ jẹ́ kí a gbọ́ gbogbo nǹkan tí wọ́n sọ. Wọ́n jókòó lánàá ọjọ́ Friday ní ilé ẹjọ́ magistrate ní Ìkòròdú lÉkòó. Kókó ìjókòó òun ní pé kí wọ́n ṣe àwárí ikú tó pa Mohbad ìmọ́lẹ̀ àti láti fi ojú àwọn ọ̀daràn hàn sí gbogbo aráyé. Àwọn ìgbìmọ̀ yìí wọ́n sọ fún wa wípé ẹ máa rí tí wọ́n sọ̀rọ̀ lórí tẹlifíṣàn lánàá. Wọ́n ní àwọn ti bẹ̀rẹ̀ ìjókòó àwọn báyìí, èyí tó jẹ́ ọjọ́ Friday, lórí ọ̀rọ̀ ilerioluwa Mohbad. Wọ́n ní àwọn dẹ̀ máa rí wípé gbogbo ìgbésẹ̀ tó bá yẹ káwọn gbé lórí ọ̀rọ̀ ìwádìí àwọn máa gbé. Wọ́n ní àwọn dẹ̀ sún ìgbẹ́jọ́ yẹn síwájú di ọjọ́ 13 oṣù kẹwàá ọdún 2023. That means on the 13th of October 2023. Ó ní ìgbẹ́jọ́ míì tún máa wáyé. Wọ́n ní gbogbo ẹlẹ́rìí tí wọ́n pè sí ìwádìí yìí
ní ọjọ́ tí wọ́n sún ìgbẹ́jọ́ dì yìí, wọ́n ní gbogbo wọn pátá ni wọ́n gbọ́dọ̀ yọjú sí magistrate court èyí tó wà ní Ìkòròdú. Wọ́n ní ilé-ẹjọ́ pinnu láti pe ẹlẹ́rìí wá sí magistrate court ní ọjọ́ náà. Wọ́n ní Fúnmi Fálànà ni agbẹjọ́rò fún ẹbí Mohbad o. Wọ́n ní ìgbà tí àwọn agbófinró àti lọ́ọ̀yà tí àwọn Mohbad gbà Fúnmi Fálànà tí wọ́n ń béèrè ọ̀rọ̀ lẹ́nu Fúnmi Fálànà tí wọ́n ń bi wọ́n. So wọ́n ní Fúnmi Fálànà wípé ó sọ pé nǹkan táwọn ṣe lénìí òun ni káwọn pe àwọn ẹlẹ́rìí wá ní ọjọ́ tí wọ́n sún ìgbẹ́jọ́ sí, èyí tó ń jẹ́ oṣù tó ń bọ̀ ní October. So tán bá pe àwọn ẹlẹ́rìí wá, ibẹ̀ ni wọ́n á ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn. Wọ́n ní èyí ló máa jẹ́ kí ìdájọ́ òdodo fi ojú hàn tí gbogbo ènìyàn á dẹ̀ rí kodoro wípé àwọn ń ṣiṣẹ́ takuntakun. Wọ́n ní wọ́n mú October 13, 2023 fún ìjókòó mìíràn torí wọ́n ti sún ìgbẹ́jọ́ di October 13, 2023. Ìgbà yẹn ni wọ́n tún máa pàdé ní magistrate court ní ìlú Ìkòròdú, ní Ìkòròdú lÉkòó. Wọ́n ní ìfẹ́ àwọn ènìyàn ni àwọn dúró fún, ìyẹn agbẹjọ́rò ìdílé olóògbé tí wọ́n gbà Fúnmi Fálànà. Àwọn ni wọ́n ń sọ gbogbo ọ̀rọ̀ yìí o, wípé ìfẹ́ àwọn èèyàn làwọn dúró fún, wípé so àwọn dẹ̀ máa jẹ́ kí òdodo kó farahàn. Wọ́n tún tẹ̀síwájú wípé kò sí ẹlẹ́rìí tí ilé-ẹjọ́ máa pè tó máa ní òun ò ní yọjú ní ọjọ́ náà. Wọ́n ní agbẹjọ́rò àwọn states, wọ́n ní Festus Ogun, wọ́n ní àwọn náà fi kún ọ̀rọ̀ yìí wípé kò sí witness táwọn máa pè tó máa ní pé òun ò ní wá ní ọjọ́ yìí, èyí tó jẹ́ October 13, 2023, wípé gbogbo wọn náà ní láti yọjú. Wọ́n ní ẹni táwọn bá wá pè ní ọjọ́ yẹn tí ò wá, wọ́n ní ó lu another òfin nìyẹn o, wípé òun àti state dẹ̀ ni wọ́n jọ máa fa wípé kò show up sí ilé-ẹjọ́, wípé nítorí pé ìwà àrífín òun ló máa jẹ́. Wọ́n ní Festus Ogun, wọ́n ní wọ́n tún fi kún o wípé gbogbo àwọn ẹlẹ́rìí tó bá yọjú ní ọjọ́ yẹn ò ní ó máa determine bí ìgbẹ́jọ́ ṣe máa pẹ́ tó títí àwọn fi máa parí investigation èyí tí àwọn ń ṣe. Ẹ̀yin aráalé, update lórí ikú Mohbad òun ni mo mú wá fún yín lénìí o. Ẹ̀yin náà ṣáà ti gbọ́ gbogbo nǹkan tá a sọ. Wọ́n ti bẹ̀rẹ̀, àwọn ìgbìmọ̀ ti dìde, wọ́n ti bẹ̀rẹ̀ ẹjọ́. Wọ́n dẹ̀ ti gba lọ́ọ̀yà ìdílé àwọn Mohbad, àwọn ni wọ́n ń jẹ́ Fúnmi Fálànà. Wọ́n dẹ̀ tún ní Festus Ogun is the human rights lawyer for Mohbad. So ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré rárá ní ọ̀rọ̀ yìí. Ọlọ́run á dẹ̀ fún wọn ṣe ní agbára Ọlọ́run. Bí a dẹ̀ ṣe sọ fún yín, wọ́n ní October 13, 2023 ni wọ́n sún ìgbẹ́jọ́ sí. Ìgbà yẹn ni wọ́n máa gbọ́ gbogbo ọ̀rọ̀ lẹ́nu àwọn ẹlẹ́rìí tí wọ́n pè. Wọ́n dẹ̀ sọ pé ẹnikẹ́ni tí ò bá yọjú ní ọjọ́ yẹn, ó tún lu òfin míì nìyẹn o. That means pé the person did not appear in the court. Warrant ló ń jẹ́ bẹ́ẹ̀. Tó ti yé yín. So àwọn ọlọ́pàá ní àṣẹ láti lọ gbérú ẹni bẹ́ẹ̀ ńlé àbí ibikíbi tẹ́ni náà bá lọ. Ẹ̀yin èèyàn lé, ọ̀rọ̀ la mú wá fún yín yẹn. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o. Gbogbo etí tó ń gbọ́ mi ní wákàtí ọ̀wọ̀ yìí, ní àṣẹ Ọlọ́run á dá sí ọ̀rọ̀ tiyín o. A ní fi ojúmọ́ sàárè ọmọ o. Ọmọ rere ló máa gbẹ̀yìn gbogbo wa o. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi, ẹ bá mi kún fún àdúrà lórí ọ̀rọ̀ yìí wípé kí Ọlọ́run fi ojú aṣebi hàn. Ọlọ́run á dẹ̀ dùn àwọn ẹbí Mohbad, Ọlọ́run á rọ̀ wọ́n lọ́kàn, á dùn wọ́n nínú. Ẹ̀yin èèyàn lé, kò jẹ́ bó ṣe jẹ́, Mashola Gist TV ni o. Ẹ jọ̀ọ́ ẹ share fídíò yìí o. God will bless you all. Thank you so much.